òun yóò bá tí ó wáyé lókè ìgbà yóò bá sí ìpàdé náà ló jẹ́ kí ó tó wọlé. Alága ìgbìmọ̀ lóye bá tó dé wọ́n jábọ̀ gbogbo ibi tí àwọn ìgbìmọ̀ bá ṣẹ́ dé. Ní àkọ́kọ́ wọ́n ní nípa ọ̀rọ̀ oyè oníwòye obìnrin ọgbọ́dọ̀ yàtọ̀ sí ti ọkùnrin. Ìkejì wọ́n tún wá rọ gbogbo àwọn bàbá nípa ọ̀rọ̀ CAC nípa àwọn ọ̀gbọ̀n tí ó fà á tí ọ̀rọ̀ náà fi ní bí ó ṣe rí láti ọdún yìí o. Òun ni kí o jẹ́ kí àwọn ọmọdé àṣemáṣe bánà tí yóò máa júwe àwọn tí a ti ń ṣe ìpàdé fún wa àti pé kí àwọn bàbá gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ní láti lo àwọn lọ́wọ́ lórí ìpàdé náà. Àwọn ti dábá lórí rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìpàdé náà ọ̀rọ̀ síẹ̀sì náà ó ṣì ń lórí lágbára kan kí Elédùmarè kí ó wá wá jẹ́ kí ó yọrí sí ire. Wọ́n tún wá tẹ̀síwájú ọ̀rọ̀ wọn pé kí gbogbo adájọ́ kí ìpolongo kí ó máa lọ lórí rédíò ẹ̀kọ̀ọ̀kan. Pàápàá jùlọ bí ọdún ìṣẹ̀ṣe ṣe pọ̀ lọ́nà kí wọ́n gbogbo ìwọ́n lè máa mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe a kì í ṣe ènìyàn yẹpẹrẹ náà. Wọ́n sì wá ṣiṣẹ́ owó ìfòkùn iye agídí stéètì tí wọ́n sọ pé wọ́n ti san owó ìwọlé o. Wọ́n tún wá sọ nípa ẹgbẹ́ kí ni ìgbésẹ̀ tí àwọn àgbé nípa ọba tí ó gbésẹ̀ láìpẹ́ yìí ìgbésẹ̀ mú ọmọ bá ṣe máa rí nìyẹn. Ṣùgbọ́n àwọn àbá sọ pé kí wọ́n sì daṣọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́yẹ̀ náà. Akápò onífà ìpínlẹ̀ olóyè ìfáyíká ìgbésùnmọ́ ti jẹ́ kí gbogbo àwọn bàbá bàbá láti ìlú Ẹ̀gbá ti pé inú àwọn dùn bí àwọn ìṣèlú wọn ní èdè yìí ti pé bí ó ṣe yẹ kí ó máa rí ìyẹn ti pé ní ìgbélọ pé ẹsẹ̀ wọn kò tó tó ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí wọ́n wọ́n sọ àwọn yìí wọ́n wípé wọ́n lè ṣiṣẹ́ lórí ẹ̀ wípé jẹ́ ìgbàlódà àwọn ṣe ní òun pé ẹ̀lú àṣírí ìgbàlódà aṣáájú ọ̀húnlá gbogbo àwọn oníṣẹ̀ṣe àròlẹ́ ìwọ̀ àṣẹ olúwo ifá gbogbo ìwà àwọn bàbá olóyè àtẹ̀lẹ́sùn sọ nípa pé kí àwọn ìgbìmọ̀ kan ṣiṣẹ́ lórí owó tí wọ́n máa jẹ́ sí ọkùnrin àti ti obìnrin tí wọ́n lè mọ̀ ọkùnrin wọn tẹ̀síwájú pé àwọn bàbá ọkọ̀ sí ìfẹ̀sí sí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìyàlẹ́wà tí àwọn ẹ̀rọ sọ wípé àwọn ọmọ olóyè ìfọwọ́jẹ jẹ́ ṣọ́láìtì àṣẹ̀dá nígbà ìlú ọ̀tún wọ́n wá sọ pé oyè ìyàlẹ́wà fi fún àwọn nílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n sì fi ìjọba ní òkútì. Olóyè àdúrà ìwé nígbà ìlú àwọn àwọn olùwà pé kí á ṣe sùúrù pé kì í ṣe ọ̀rọ̀ yìí bí ẹgbẹ́ wọn kájà sí ìlànà àti pé ìlú kankan lórí aṣojú ní ìmọ̀ tí gbogbo wọn wọ́n sì wà ní ìjókòó ní ọjọ́ tí wọ́n ṣe ìtòlù náà tí ó sì fẹ́ gbé ìlànà bá kò sí nínú ọ̀nì tí wọ́n kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ṣe bí àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣiṣẹ́ nínú ibẹ̀. Ibẹ̀ náà ni wọ́n ti wà tí wọ́n ti ń ṣètò òyìnbó ní ọjọ́ náà tí oníkálukú tó kọ́ sí ọ̀rọ̀ láti máa lọ pé ìjọba ìlú báyìí ló ṣe lọ báyìí ló ṣe lọ àti pé àwọn bàbá kí wọ́n tọ̀ kí wọ́n túbọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ kí nǹkan tí a ti ń tò tó ti ń dùn kí wọ́n bà lọ. Lẹ́yìn náà ni àtọkùn nípa lẹ́rù wọ́n wá ní ìsọ̀rọ̀ pé kí ni ìdí tó fi jẹ́ pé ṣe ni wọ́n ra pépà láti fi fún ọmọ yìí ní pé ṣé ó lọ rí bẹ́ẹ̀ tí alága ìgbìmọ̀ bàbá Fákindé tí wọ́n lè sọ pé ó máa ń dàbí ọdún ìṣáájú ni àwọn ṣe sọ bẹ́ẹ̀. Aṣẹ̀dá tó tẹ̀síwájú ọ̀rọ̀ wọn pé àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn àwọn ni wọ́n ṣe ìdúró sí wọn tí wọ́n sì tán ọ̀hún sí ìbẹ́ ẹ̀rọ iṣẹ́ tí àwọn gbé fún wọn òun ni wọ́n ṣe àti wípé iṣẹ́ tí àwọn ọkọ̀ ni wọ́n ṣe àti pé ẹ̀bí tí wọ́n ti ń dìde àwọn ìgbìmọ̀ ìdí pọ̀ jù láì ṣe pé wọ́n fún wọn ní owó oṣù. Olúwo ìwádìí rẹ̀ pé nígbà tí wọ́n sọ pé wọ́n yóò máa tí ìyàlẹ́fà ní nígbà tí ìyàlẹ́fà bá kúrò ní tó bá dàgbàdàgbà sí wọ́n rí tí wọ́n rí tó bá kúrò ní ìjọba oyè wọn ni wọ́n lé wá pé fún ìyàlẹ́fà tí wọ́n bá gba ìyàlẹ́fà lọ́wọ́ ní ìlú náà
lẹ́yìn náà ni fáyà lò fún wọ́n wá tẹ̀síwájú pé tí kò lé púpọ̀ nínú àwọn ìròyìn àwọn yóò tẹ̀lé wọn ní ìlú Ẹ̀gbá gangan ni nígbà tí wọ́n ra pépà náà tí ó jẹ́ pé wọ́n mú ìyálẹ́fà ṣùgbọ́n wọ́n lọ fún orí wọ́n pè é láti lè dúpọ̀ bàbá létí ibi àwọn làwọn náà tún mú ìyálẹ́fà tí ẹ̀ bàbá sì pàṣẹ fún wọn láti gbogbo kí wọ́n mú ìyálẹ́fà yẹn tí wọ́n mú fún iye wa nítorí pé wọ́n dàbí pé ìlú Ẹ̀gbá ni ó kó gbogbo ìdí ó ṣe pàtàkì jù. Olúwo ìpínlẹ̀ bàbá Arẹ́gbẹ́ṣọlá púpọ̀ wọ́n fẹ́ẹ́ sí ọ̀rọ̀ náà wípé iṣẹ́ tí àwọn ní kí ìkànṣe lórí ètò yìí òun ni wọ́n ṣe lẹ́kọ̀ọ́ sí ẹ̀mí kankan ní ọwọ́ wọn. Wọ́n wá tẹ̀síwájú pé Ẹ̀gbá ti yànjúdá ìyálẹ́fà fún iye wa kí a ti sílẹ̀ bẹ́ẹ̀ àti wípé kò sí ayé pé wọ́n pín oyè náà pé wọ́n rò ní èsì ẹ̀ka kàkiri. Bẹ́ẹ̀ náà ni oníkálukú ní oyè kankan tí ó jẹ́ ìyẹn obìnrin ní ìlú wọn tó jẹ́ pàtàkì kí wọ́n mú àwọn èèyàn wá láti ìlú náà tó tó lè gbé gbogbo ẹ̀yà àwọn àbúkọ́ jẹ́ pé àwọn yóò sì ti àṣẹ sí. Àwọn abẹ́sí olóńgbò jẹ́yà olóyè pálí Ṣómọlá wọ́n wá gba àwọn ìgbìmọ̀ ní ìmọ̀ràn pé bóyá kí àwọn ìgbìmọ̀ kí wọ́n sì máa jẹ́ kí bàbá sì máa mọ àwọn nǹkan tí wọ́n fẹ́ jí èrò ní lórí nígbà tí wọ́n bá di ọjọ́ ìpàdé. Bàbá alága ìgbìmọ̀ bàbá ìfọ́nbóyè wọ́n sì ṣàlàyé fún wọn pé ìdí nìyẹn tí àwọn ṣe máa ń pe àwọn bàbá pé wọ́n gbọ́dọ̀ máa rí ẹnu ara wọn kí ó tó di ọjọ́ ìpàdé. Ó ti tẹ̀jẹ́ pé kò lè sí ààyè láti máa rọ ara wọn lọ kí wọ́n máa ṣe ìpàdé náà ní orí ayélujára tí a kò sì máa sọ ìyá bàbá tí wọ́n jẹ́ aṣojú ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ni. Olóyè Adébáyọ̀ àmọ́ ẹ̀yìn onígbà lóògùn wọ́n tún wá èròǹgbà oníṣẹ̀ṣẹ̀ sí àkíyèsí pípé kí á fi ìmọ̀ṣọ̀kan láti lè mọ bí a ṣe máa ṣiṣẹ́ àwọn ẹlẹ́sìn àjèjì. Pẹ̀lú àwọn wọ́n ní kí olúkálukú ní ẹ̀sìn kọ̀ọ̀kan kí wọ́n máa mọ bí wọ́n ṣe máa dá ipá nítorí àwọn àbí nítorí pé gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n kò fẹ́ kí àwọn oníṣẹ̀ṣe kí á sì tẹ̀síwájú rárá ṣùgbọ́n àwọn onígbàgbọ́ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba àti aṣíwájú wọn òmìnira àwọn oníṣẹ̀ṣe la máa borí wọn àṣẹ. Àwọn kí ìpàdé wá sí ìpamọ́ wáyé ní kéde agogo mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́wàá láti ẹni wáyé àyètúndé tí ìgbàgbọ́ màmá òdòdó sí ìkejì àgbà náà ìwé ìkọ́kọ́ wáyé láti ẹ̀mílẹ̀ ìdìbàgbélé lẹ́nu ṣọlá kọjúbọ̀rọ̀ nílẹ̀ owó ẹ̀dáwó ẹ̀gbà 10,000 ìjẹ̀bù 10,000 yíwá 10,000 lẹ́mọ̀ 10,000 owó ìgbàgbọ́ ilé jẹ́ 24,750 naira. Gbogbo ẹ̀wá jẹ́ 64,750 naira. Owó tí ó wà pé tẹ́lẹ̀ jẹ́ 354,600 pẹ̀lú 64,750 naira. Àpapọ̀ ẹ̀wá jẹ́ 419,350 naira. Ó wà lọ́wọ́ àkápò Ìjẹ̀bú Akílẹ̀ lóògùn àdúgbò ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún kẹwàá 16/10/2025 ó ṣe ẹ̀làbọ́rú ẹ̀làbọ́ ṣiṣẹ́. Ẹ̀gbá ẹjọ́ bàbá ṣáájú gbogbo bàbá wa láti yé wa olóògbé gbogbo yé wa wọ́n ti wọlé sí ìpàdé yìí olóògbé ẹ̀fọ́ àbọ̀ olóògbé sábì ẹ máa bọ̀ lórí àga àyèyí tó wà ní agbègbè yìí ẹ máa sanwó fún wa owó ilé tọ́ka àbọ̀ orí àbọ̀ yìí ẹ ṣe bọ̀ àbá ara bàbá.
bínú. Àbúrò àgbà ìkọ́ṣẹ́. Orúkọ mi ni Ìfàyínká Ọmọyẹni láti Rẹ́mọ. Mo dábàá pé ìpàdé náà ó pé o, àbọ̀rú, ìbọ̀sílóyún náà pé. Àbọ̀rú ìlọ́gbọ̀yọ̀ orúkọ tèmi ní Fábíyà láti ìlú Ayétòrò, olùkọ́nà Ayétòrò. Mo dábàá mo ṣe ìyàbá pé ìròyìn náà pé. Ẹ̀gbọ́n ṣiṣẹ́ orúkọ tèmi ní olóyè Báyọ̀ ọmọ ìgbìmọ̀. Àtúnṣe kékeré kan wà nínú ìròyìn ẹ̀ tí mo rí. Bóyá èmi ni ẹ̀gbọ́n dáadáa tàbí kó jẹ́ pé akọ̀wé sí ní ọ̀kan sílẹ̀. Àtúnṣe náà ni wọ́n ní ẹni tó bá fẹ́ kó tó ní pàdé yóò san ẹgbẹ̀rún mẹ́wàá sí 10,000. Wọ́n ní ẹni tí ò wá tún wá yóò san ẹgbẹ̀rún mẹ́wàá 10,000. Bí wọ́n ṣe wí gbọ́ngbọ́n nìyẹn. Àwọn àjọ tó kò ní àtúnṣe àwọn sákèsì bóyá sípò ọ̀kan kìíní o bóyá mo fẹ́ kọ́ síbẹ̀ lẹ́ta. So a lè gbé àárín ẹ̀wò lórí tó tí abáyẹ̀ lè sùn ní ẹ̀wọ̀n. Àbúrò àgbà. Àbúrò àgbà gẹ́gẹ́ bí ẹ ṣe wúlò lọ bí o ṣe sọ̀rọ̀ ní láti gbà. Nítorí pé ìlú tí ó bá kọ́kọ́ tó dé ní wọ́n ti sọ òun ní 5,000 naira. Ìlú tí ó wà rárá torí bá ti àárín ìjọba lò láti bá 5,000 naira tó pẹ́. Báwo ṣe máa jẹ́ tí ó wà rárá kọ́ àwọn aṣọ pé ìlú tí ó wà rárá tó wọ́n ti ní wọ́n pè ìlú sí ìlú tó wá bẹ̀ tó jẹ́ 10,000 naira ló jẹ́ ìyàwó àbọ̀sán. Ìbọ̀lá ìbọ̀sán. Orúkọ ìlú tó gba ìpàdé yẹn kò jẹ yọ ẹsẹ̀. Ṣé ní ọ̀gbìn ìlú tí a ti ṣe ìdílé tí ẹ̀ ká yẹ láti rọ̀ nígbà tí wọ́n ka ìròyìn ẹ̀ lọ bá wọn máa dárúkọ olówó wa nínú ìwà wọn fi ọdún ọ̀jẹ̀ kúnlé Adéṣínà sí wọ́n pè wọ́n ní àtẹ̀gbẹ́sùn ẹgbẹ́ bá àkọlé kan.
jẹ́ kí pàdé máa lọ, ẹ jẹ́ kí pàdé máa lọ. ọkọ̀ ọ̀sọ̀ wọ́n bàbá akọ̀wé bàbá ní. Ọwọ́ bàbá ló wà. Ṣé kí n gbé fún ọ? Ẹ máa kọlù ní ìgbọ́dọ̀ ṣubú. Àbádébé ìdúró lọ́kọ̀ọ́ Yorùbá láti ẹ̀kọ́ ẹ̀ ìdí lọ́n síta ọ̀yọ́ sókè o. Ọwọ́ wà lókè, ọwọ́ wà lókè. Ẹ̀làwọ̀ ìkọ́ ọdún, ẹ̀làwọ̀ ìkọ́ rè, ẹ̀làwọ̀ ìkọ́ ṣiṣẹ́ ọ, ẹ̀yìn ìrùmarè. Orúkọ ìdùnnú kábíyèsí. A kí gbogbo lé síwájú akú ìjọjọ́ lórí mẹ́rẹ̀ẹ̀rin lórí ọ̀rọ̀ òní bàbá wa àwùṣẹ́ Ògùn State tí ẹ̀fọ́ wa tí a ṣe àti ìdíje Ilé Ifẹ̀
bàbá wa olúwa gbogbo ìlú ẹgbẹ́ papọ̀ ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe àdúgbò púpọ̀ a máa rí ohun ìbára wa ṣe o oyè kan tó kù ara nation ọmọ oyè tí ẹ fún ní oyè náà bàbá wa Ifádìméjì Ìjẹ̀gbẹ̀ yóò bá fún Ọ̀ríṣẹ́ Ògùn state bábẹ́bẹ́ àwọn àgbáyé ọkùnrin wa pé ẹ ṣe àwọn olùkọ́ ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan-an ìyàwó ẹ ṣe o ọ̀rọ̀ ìlà ẹ̀wọ̀n yìí ẹ̀fí olóòrùn ẹ̀rọ lóye ẹ̀rọ àwọn tó yẹ ẹ̀ṣẹ̀ lóye àríkà ṣe bẹ́ẹ̀. Oyè wọn tó kù ti ara nìṣàn ó yẹ kí wọ́n wà ní lónìí ṣùgbọ́n fún ìgbà ìbọn ló jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà ìyẹn náà á dé bí ní ìlú wa lágbára ìlú Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí àwọn bàbá ní ọjọ́ mẹ́sàn-án lẹ́ni ìsán ọdún 24 oṣù táwa náà yìí ọjọ́ Jímọ̀ ọjọ́ mẹ́sàn-án wọ́n ní bàbá wa tí ẹ fi Agiri Ògùn stéètì ẹ fi fún wọn ni wọ́n fẹ́ gba ẹ̀fọn àtòwé lọ́wọ́ ìbàbá wọn ní kẹjọ kápẹ́tìlẹ̀ sí ìlú ẹ̀ta Olódùmarè adékàmáyé ní fara wa ṣe o mo yẹ kó máa bọ̀ ní pẹ̀lú ẹ̀làbọ́ọ̀lù ẹ̀kọ́ ṣe. Ẹ̀làbọ́ọ̀lù iṣẹ́ ọ̀hún. Mo kí bàbá wa olówó ìbílẹ̀, mo kí bàbá wa Arẹ́gbẹ́, mo kí gbogbo àwọn olóyìnbó yìí. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ sí àkòwé wa láti ìpínlẹ̀ Òṣùwọ̀n kà. Ọ̀rọ̀ ìròyìn ìdánifá ó jẹyọ nínú àkọsílẹ̀ yẹn. Ìyẹn ló yẹ ká kọ́kọ́ tì sí ní ẹ̀wọ̀n. Wọ́n ti parí. Wọ́n ti parí. Àbá sọ̀rọ̀ ní pé nípa ọ̀rọ̀ ìyálẹ́fà yẹn ó jẹ nínú àkọsílẹ̀ sí akọ̀wé kà sílẹ̀. Ó yá gbogbo orí ààrẹ ó ti sọ̀rọ̀ àkọ́kọ́ sí ọ̀pọ̀ àbọ̀ sórí àgbrí àtúbẹ̀ẹ́dù yìí ní ẹ̀jẹ̀ ká lọ mọ gbogbo yẹn ó ṣe pàtàkì òkú nípa pẹ̀lẹ́. Àbọ̀lábọ̀ gẹ́gẹ́ bí ohun tí ó wà máa jẹ́ta àwọn ọba ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ti di ìyànípa ó ti fi ọwọ́ sọ wípé wọ́n mú ọ̀pọ̀ oyè ìjọba ti rọ̀ wá káwọn ọba jẹ́ fún ayé wa pé gbogbo ẹjọ́ bá fẹ́ mú oyè wà lẹ́nu kí wọ́n mú wáṣà fún àbúrò wọn ìyẹn ní ojú ti yẹ wọ́n ti lọ sọ pé ìyè wa náà lórí ìyànípa pé kí wọ́n mú ọ̀pọ̀ oyè wa àwọn bàbá ti yanjú ẹ̀. Òfin tí ẹni ṣe pẹ̀lú gbẹ́lẹ́ tó kiri àwọn bàbá ni wọ́n máa lò wọ́n bá ti mú wá náà ní wọ́n ti sọ pé kọ́ mú wá ó bá jọ wá mú wá tó wà mú wá ó bá pè mú wá. Àbúrò àwọn ìwọ̀sọ̀ máa ẹ̀wá bìí sí àgbàdo olóyè àfọ̀rẹ́ ẹ̀wá bìí sí wọn. Àkọsílẹ̀ tẹ̀ka àwọn ọ̀làgbọ̀yé àwọn náà sì ti ṣe pé ṣùgbọ́n ẹ ti kọ́ àwọn ọ̀tàbà tí ó sì ti ṣe pé wàá ní sùúrù káàkiri máa yọ ọ̀rọ̀ yẹn jáde kọ̀ọ̀kan ṣùgbọ́n tá a bá dára lóòótọ́ iṣẹ́ tó ń jẹ́ pé òun lè kà ń torí lẹ́mọ wọ́n bí lórí wọ́n lè yọ bísí tí wọ́n jáde lóríṣiríṣi ọ̀nà oṣooṣù méjì níjọba tó sọ sọ̀rọ̀ ní táwọn òbí jáde ṣùgbọ́n bá a tó ti ṣiṣẹ́ ilé ìwà ọ̀bà wọ́n ti gba ibi tẹ́ wọ́n sì ní ìwé yẹn so kábàbà ní ìwé yẹn mọ́ ìwé sọ pé kábíyèsí torí ẹ̀jẹ̀ ká ní sùúrù tó bá jẹ̀ wá bọ́ sí jẹ́ àwọn ọwọ́ àkúrò àkúrò tó wọ́n jẹ́ ká ṣe ìsìn tó wà nínú ìwé àbọ̀yẹ̀.
ìlà ìbọ̀rú ẹ̀dá ìbọ̀yẹ̀ ẹ̀dá ìbọ̀ ṣíṣẹ́ ẹ̀sìn ẹ̀yìn bàbá wa nígbà tí bàbá wa Àràbà tí wọ́n sọ wípé ẹni tí ìlú tó bá mú ọmọ yìí wá kí wọ́n fi hàn àsìkò ìgbà yẹn àwọn ẹ̀gbá wọ́n ti dìde wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bàbá rẹ̀ fi sọmọ amari school ẹ sọ̀rọ̀ lẹ́nu bàbá fi sọmọ amari school àwọn máa já ọ̀rọ̀ àmọ́ra wa ní ọwọ́ àwọn yíyọjú títí wọn lọ́wọ́ tí wọ́n bá fà bọ̀ káwa wá fèsì káwa náà wá fèsì orí káwa náà mú ọmọ oyè ìyánífà ìpínlẹ̀ Ògùn wá láti yé wa so òun ni àṣegbọ́n bọ̀ ọ̀rọ̀ wọn bàtọ́ bọ̀ àìsí ìfèsì àṣemọ́wọ́ ni ẹ̀yìn gbogbo amáìlẹ́bí sọ̀rọ̀ yẹn so àwa náà mú ọmọ oyè wá bàbá wa wúwo ìmáṣáyé bàbá wa Ifálọ́mọ ìyánífà gbogbo lẹ́yìn wa orí ọ̀tá lápapọ̀ ẹjọ́ ẹ bá lọ mú ọmọ oyè ìyánífà gbogbo lẹ́yìn wa orí ọ̀tá àmọ́ jáde. Oya. Ẹ má rìn bẹ́ẹ̀ yẹn, ẹ ṣe sùn. Ẹjọ́. Oya. Ẹ máa bọ̀. Thank you.